ìgbésẹ̀ dáadáa lẹ gbé, ọlọ́run ó bá yín parí ẹ̀, yóò bá wa parí ẹ̀, yóò sì jẹ́ kárẹ́yìn ọ̀tá, ká ṣẹ́gun ọ̀tá, yóò jẹ́ kárẹ́yìn òdì. Ogun tí wọ́n ń gbé bọ̀ yìí ọlọ́run ó bá wa dá padà lé wọn lórí. Ẹ máa wá gbọ́ o, àwa mọ̀ pé ti gbégbèsè inú tá a wò nínú breaking news yìí o. Ẹ wá ní that is not all, kò parí o. They are also launching a digital security platform where Lagos, Ogun, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ondo and Ekiti, gbogbo ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà wọ́n jàǹfààní digital platform. Yẹn ni wípé kì í ṣe pé ń kó bọ̀ kiri nìkan, ẹ̀rọ ìgbàlódé wọ́n ó lò fétò ààbò tó jẹ́ wípé ibikíbi ló máa tètè máa sọ information tó ń ṣẹlẹ̀ tàbí tó fẹ́ ṣẹlẹ̀ fún àwọn èèyàn tó bá wà nídìí ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá wà nídìí ẹ̀ tí wọ́n fi sí di ẹ̀rọ ìgbàlódé láti fi mẹ́ṣọ̀ ètò ààbò, ẹ má gbàbọ̀dè, ẹ má gbowó lọ́wọ́ Fúlàní. Bẹ́ẹ̀ bá gbarú ẹ̀ ní jèrè ọmọ o, bẹ́ẹ̀ bá gbarú ẹ̀ ní jèrè ara yín o, bẹ́ẹ̀ bá dalẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ ó mú yín o. Àwọn gómìnà yìí ti ń gbìyànjú, tá a bá rí lára àwọn gómìnà náà tó jẹ́ ìránṣẹ́ Fúlàní tó fẹ́ gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá, kò ní rí bá ti ṣe, tó bá rí bá ti ṣe kò ní dọjọ́ alẹ́ pẹ̀lú ẹ̀. Èmi kì í ṣépè, ṣùgbọ́n tó wà nílẹ̀ yìí ó ju èpè lọ. Wọ́n ní abẹ́rẹ́ sọnù á lọ gbé Ṣàngó, èpè sọnù, èpè pọ̀ ju ẹ ṣe o ẹ mọ nǹkan kan.